Yorùbá ẹ jí ẹ má sùn, ẹ wo ibi tí mo ti ń ṣiṣẹ́, ṣe rí yunifásitì ni, bó ṣe rí Apple ní gbogbo kọ̀ǹpútà wọn, ṣe ti rí Apple ní gbogbo ẹ̀ fún àwọn ọmọ yunifásitì tó fẹ́ kàwé tó ń lo iPhone, so fóònù wọn á lè bá kọ̀ǹpútà tó ń lò wọn, ṣe ti rí àwọn tó bá dẹ̀ lo iPhone wọ́n Samsung àbí the rest wọ́n ṣe tiwọn náà sókè sọ́tọ̀, ṣe ti rí bẹ́ẹ̀ ni ó ṣe wà nínú primary, nursery àti secondary school náà ní UK àti gbogbo advanced world, ṣe ti rí gbogbo ẹ̀, ṣe rí Nigeria government fẹ́ kọ́ wọn ọmọ máa lo laptop ní school, wọn ò lè rà fún wọn, ìyá wọn ló máa lọ ra laptop fún wọn, ìyá tó ń tarú tó ń ta òrí lẹ́gbẹ̀ẹ́ títì, ìyá tó ń ta pure water nínú go slow ló fẹ́ kó lọ ra laptop fún ọmọ kó tó lè ṣe exam ní school. Nǹkan tó ń sọ fún yín ni pé àní ẹ̀yin ọmọ olùṣì, ẹ̀yin ọmọ tí ẹ lè jalè, ẹ̀yin tẹ́ fẹ́ ṣoríire tí ìyá yín àti bàbá yín ò mú lè jà, wọ́n fẹ́ sọ yín di bẹ́gà, bábíyá ńlá ìyá àkùdì, bábíyá ńlá àṣírí ìyàbò, bó ṣe sọ wọ́n dì nílẹ̀ Haúsá, wọ́n fẹ́ sọ gbogbo ọmọ Yorùbá dìbẹ̀. Ẹ jẹ́ ajára wa, divide Nigeria and save life, kí ọmọ mẹ̀kúnnù náà lè ṣoríire. Ìlú onílùú làwa wà, àwọn ọmọ wa wọ́n jẹ́ kó ṣoríire. Tó bá ti lè kàwé ẹ, ìwọ tí Ọlọ́run ò bá tó fún lọ́gbọ́n òwe, wọ́n tó fààyè lọ kọ́ṣẹ́ àti ṣoríire sílẹ̀. Ṣé ẹ lè sọ bẹ́ẹ̀ nínú Nàìjíríà? Wọ́n sọ ń sìn kí gbogbo ọmọ wọn primary school, secondary tó bá fẹ́ ṣe exam orí kọ̀ǹpútà lọ ti máa ṣe. Ẹni tí yẹ bá lè ra laptop kó lọ máa ya àbí kó lọ máa tọrọ owó kiri títì, tó bá tún ra laptop tán wọ́n á tún máa wówó data, àbí ṣé government provide data fún yín lọ́fẹ̀ẹ́? Ṣé ní free wifi ní school yín? Ṣé iná wà? Níjọ́ tó ọmọ bá ń ṣe exam tó bá múná lọ, ṣe ní standby generator? Divide Nigeria and save life. Yoruba nation, Biafra nation is the only way.